tó bá wà bí ní 2031 wọ́n fẹ́ padà wá wọ́n fẹ́ ṣe ààrẹ. pé Babangida fẹ́ ṣe ààrẹ ní gbogbo eléyìí. bẹ́ẹ̀ ni ibi tí mo wo ọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá tún wò ó nínú fọ́nrán náà àwọn ìgbà tí wọ́n ń ṣètò yẹn lọ Babangida fúnra ẹ̀ tún fẹnu sọ̀rọ̀ ní ọjọ́ yẹn wípé ẹ gbà mí láàyè láàrin yín káwọn yẹn lọ wò dáadáa káwọn lọ wo àwọn fídíò yẹn dáadáa ó sọ fúnra ẹ̀ wípé ẹ gbà mí láàyè padà ẹ gbà mí láàyè láti ṣe kíni. ẹ gbà mí láàyè láti ṣe kíni. láti ṣe kíni àlùwàlá olóńgbò wọn tó ń ṣe lọ́wọ́ ẹ̀ àti kí wọ́n jẹ́ wọ́n fẹ́ padà wá láti ṣe ààrẹ ẹlòmíràn ní ṣó possible ni ṣé Babangida tí ò lè dìde lórí ìjókòó bàbá Buhari ààrẹ àná ṣùgbọ́n náà kan náà gbà ṣèjọba tọ́lẹ̀ ṣe bó ṣe wù wọ́n dẹ̀ lọ́n tiwọn náà tó ń yàgbẹ́ lọ́sùn lóṣù káàkiri sílẹ̀ tí ààrẹ ní tí yẹn bẹ̀rẹ̀ sí kó ìgbẹ́ yẹn báyìí sìn táàdẹ̀ tí ìkó gbẹ tán mo ti ka díẹ̀ nínú ìwé yẹn mi tí ì ká tán ṣùgbọ́n tó bá wo àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ àwọn tó máa ń gbọ́ pé half truth fún àpẹẹrẹ wọ́n sọ ń bì kan pé àwọn èèyàn ló ti àwọn táwọn fi káńsù ìbò wọ́n fi wọ́gi dé ìbò June 12 àwọn èèyàn tán ló ti àwọn yẹn ń sìn inú àwọn tó tì wọ́n nítorí pé ẹnìyàn ò sí láyé ìyẹn Sani Abacha táwọn ń dárúkọ tábí yẹn wà láyé ni wọ́n mọ̀ kí wọ́n lè sọ pé òun ni lóòótọ́ òun ló jẹ èrè ìwọ́gilé torí pé lẹ́yìn tán gbé Ṣónẹ́kàn wá Abacha ló gbàjọba lọ́wọ́ bàbá Ṣónẹ́kàn a lè máa fún gbójú wò bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ dẹ̀ rèé ó jẹ́ kí gbogbo ayé ṣọ́ra fún wọn láti bá wọn lò torí pé kí ni wọn ò tí ì ronú pìwàdà gbogbo ìwà tó ìwà nínú wọn yẹn òun náà ni wọ́n yìí wù then ní ọjọ́ ẹ̀dẹ̀rẹ̀ wọ́n tún wá náà tún ṣèwé jáde wọ́n ṣèwé mo bẹ̀ sí rẹ́rìn ni tán fi dá 17 billion bẹ́ẹ̀ ni mo bẹ̀ sí rẹ́rìn lẹ́yìn ìwé kí náà wá gbé dé orí ìwé ilé ẹ̀ka launch ìyẹn autobiography ilé ẹ̀ka tó bókè yà ràn wọ́n lọ́wọ́ ọwọ́ ni àwọn fẹ́ fi ilé ẹ̀kọ́ ilé tó fi ń kàwé táà ń pè library ọmọ rẹ̀ fi lélẹ̀ pé wọ́n pè ní presidential library ṣé bàbá wa Ibrahim Badamasi Babangida tó jẹ́ president Nàìjíríà. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jalè. mo tún gbọ́ tuntun nípa Ibrahim Badamasi Babangida àlejò wa bá a ṣe wọnú stúdíò báyìí ni wọ́n kàrà yán kinní kan ọ̀rọ̀ ni gbàǹkọ̀gbìn ní ẹnu wọn náà lẹ́yìn ti gbọ́ nítorí wọ́n ní àwọn àlàyé kan ọ̀rọ̀ IBB yìí sì rèé ó jẹ́ ní tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú tí wọ́n sì ní nírú àsìkò yìí tí wọ́n sì wá wò pé ó ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú ṣé kò wá kọni lóminú ni nírú àsìkò yìí lẹ́yìn 32 years. tó èyí ni mo fi ń kí níbi tí ẹ ti wò wá jákèjádò àgbáyé ọdẹ ọdún bíi Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ní dédé àsìkò ni wà pẹ̀lú amòfin wọ́n sì tún jẹ́ lámèyítọ́ àwùjọ Barrister Yomi. kí ẹ̀yin èèyàn wa adúgbò pé ẹ̀ ń bá wa wo ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́
mo dẹ̀ kí wa pé ní gbogbo ibi táwa ti ń wò wá ojú ta fi ń wà ọ̀ ní fọ́ àmín èyí títa dẹ̀ fi ń gbọ́ wa kò ní di àmín ọ̀rọ̀ wa máa já sọpẹ́. àmín ẹ ṣeun barista ẹ sọ gbólóhùn kan nígbà tí a bẹ̀rẹ̀ tí a ṣe ń wọlé behind the scene wọ́n á rò pé ọ̀rọ̀ yẹn kọ èmi ní omi inú ẹ jẹ́ mú láti bí Ibrahim Badamasi Babangida ṣé a lè sọ pé regret pẹ̀lú ọ̀rọ̀ tó sọ níbi èyí tó ti fi ìwé rẹ̀ lọ́lẹ̀ ẹ ti dáwó fún. àwọn àgbàlagbà wọ́n sọ wípé chameleon a leopard will never change his skin. Àwọ̀ ẹ̀ kò ní yí padà. Nígbà tá a wà lọ́mọdé Maradona náà ń kúrò Ibrahim Badamasi Babangida ẹni tó ní àwọn àyíníke oríṣiríṣi àwọn ẹ̀tànjẹ títí di arúgbó kò tí kúrò lára àbá ẹ̀ lẹ́sẹ̀ mọ́. Fún àpẹẹrẹ téèyàn bá wo èmútika díẹ̀ nínú ìwé yẹn mi tí kà tán ṣùgbọ́n tó bá wo àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ àwọn tó bá ń gbọ́ pé half truth fún àpẹẹrẹ wọ́n sọ níbi kan pé àwọn èèyàn ló ti àwọn táwọn fi káńsù ìbò wọ́n fi wọ́gi dé ìbò June 12 àwọn èèyàn tán ló ti àwọn yẹn ń sìn inú àwọn tó tì wọ́n nítorí pé ẹnìyàn ò sí láyé ìyẹn Sani Abacha táwọn ń dárúkọ tọ́pọ̀ yẹn wà láyé ni wọ́n mọ̀ kí wọ́n lè sọ pé òun ni lóòótọ́ òun ló jẹ èrè ìwọ́gilé torí pé lẹ́yìn tán gbé Ṣónẹ́kàn wá Abacha ló gbàjọba lọ́wọ́ bàbá Ṣónẹ́kàn a lè máa fún gbójú wò bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Kí nìdí Sani Abacha wà lábẹ́ Ibrahim Badamasi Babangida ni kò sí nínú àwọn tó wà ní ìpele aláṣẹ tó súnmọ́ ìpele òun nínú Supreme Council nígbà yẹn ó ń wà nínú ẹgbẹ́ kan ṣùgbọ́n kò dàbí àwọn tó ẹgbẹ́ tó àwọn abẹnú gangan tó lẹ́nu dáadáa tó nítorí pé ẹ̀rẹ̀ ti kú àwọn ní òun ló ní kán bẹ́gi lé èyí dẹ̀ jẹ́ ààrẹ àmì ìtẹ́jẹ́ olórí ó túmọ̀ sí pé olórí tí ò ní àtinúdá òun ni wọ́n irú èèyàn bẹ́ẹ̀ dẹ̀ rèé ó jẹ́ kí gbogbo ayé ṣọ́ra fún wọn láti bá wọn lò tó lé kí ni wọn ò tí ì ronú pìwàdà gbogbo ìwà tó ìwà nínú wọn yẹn òun náà ni wọ́n yìí wù then ní ọjọ́ ẹ̀dẹ̀rẹ̀ wọ́n tún wá náà tún ṣèwé jáde wọ́n ṣèwé mo bẹ̀ sí rẹ́rìn ni tán fi dá 17 billion bẹ́ẹ̀ ni mo bẹ̀ sí rẹ́rìn lẹ́yìn ìwé kí náà wá gbé lórí ìwé ilé ẹ̀ka launch ìyẹn autobiography ilé ẹ̀ka tó bókè ràn wọ́n lọ́wọ́ ọwọ́ ni àwọn wọ́n fẹ́ fi ilé ẹ̀kọ́ ilé tó fi ń kàwé táwọn pè ní library wọ́n máa fi ilé ẹ̀kọ́ wọn pè ní presidential library ṣé bàbá wa Ibrahim Badamasi Babangida tó jẹ́ president Nàìjíríà ni ta ló dìbò fún wọn kí èèyàn tó lè lo pé ààrẹ wọ́n gbọ́dọ̀ dìbò fún ni kì í lo ipò ààrẹ fún dictatorship fún ẹni tó gbé ológun ni irọ́ o fi ipá gba ipò ni o fi ipá gbé ipò wọn kì í lo ipò ààrẹ president kábọ̀sì bọ́ sí head of state náà máa ń lò fún head of state ni wọ́n so eléyìí tó náà fẹ́ ṣe presidential library yẹn ó túmọ̀ sí pé bàbá tún ní nǹkan kan lọ́kàn kí wá ni ní tèmi o bẹ́ẹ̀ mi ṣe owó ìwé lọ tó bá wà fi di 2031 tí Ọlọ́run bá tí ì pa Ibrahim Badamasi Babangida tí ẹnikẹ́ni tó bá jẹ ààrẹ ní 2027 ó lè jẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tún máa padà síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbí ẹlòmíì tó bá di 2031 ẹ̀yàn pé ẹgbẹ́ bá ṣe ń wò ní Nàìjíríà bá ṣe Nàìjíríà pé òkè ọya àti north and south nàrí nísìn south ló ń ṣe ààrẹ lọ́wọ́ tọ́bẹ̀ òkú yẹ kó ṣe ọdún mẹ́jọ kò sínú constitution Nàìjíríà o ṣùgbọ́n gẹ́gẹ́ bí bọ́n ṣe tí bá ṣe ti ń ṣe náà nìyẹn tọ́dẹ̀ ń tẹ̀lé lọ ó máa bọ́ sókè ọya ní by 2031 wọ́n fẹ́ padà wá wọ́n fẹ́ ṣe ààrẹ. pé Babangida fẹ́ ṣe ààrẹ ní gbogbo eléyìí. bẹ́ẹ̀ ni àlùwàlá olóńgbò wọn tó ń ṣe lọ́wọ́ ẹ̀ àti kí wọ́n jẹ́ wọ́n fẹ́ padà wá láti ṣe ààrẹ
ẹlòmíràn ní ṣé ó possible ni ṣé Babangida tí ò lè dìde lórí ìjókòó bàbá Buhari ààrẹ àná báwo ṣùgbọ́n náà kan náà gbà ṣèjọba tọ́lẹ̀ ṣe bó ṣe wù wọ́n dẹ̀ lọ́nù tiwọn náà tó yàgbẹ́ lọ́sùn ló sì káàkiri sílẹ̀ tí ààrẹ ní tí yẹn bẹ̀rẹ̀ sí kó ìgbẹ́ yẹn báyìí sìn táàdẹ̀ tí ìkó gbẹ tán nílẹ̀. Ibi tí mo wo ọ̀rọ̀ yẹn tẹ́bá tún wò ó nínú fọ́nrán náà àwọn ìgbà tí wọ́n ń ṣètò yẹn lọ Babangida fúnra ẹ̀ tún fẹnu sọ̀rọ̀ ní ọjọ́ yẹn wípé ẹ gbà mí láàyè láàrin yín káwọn yẹn lọ wò dáadáa káwọn lọ wo àwọn fídíò yẹn dáadáa ó sọ fúnra ẹ̀ wípé ẹ gbà mí láàyè padà ẹ gbà mí láàyè láti ṣe kíni. ẹ gbà mí láàyè láti ṣe kíni. IBB èèyàn gbọ́dọ̀ underline ẹ̀ ẹni tí èèyàn bá ti mọ̀ ẹni tí ò bá gbá tàn abárọ̀bá àrọ́bá sì ló bá bá àtọ́ ní o torí pé kí ni nǹkan tí bàbá ẹ̀ ti ṣe lánàá òun là ń wò là ń papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bí òye àìlè nílò pé ṣìbágbà náà ní òye làgbà ń wò àwa náà ò tí àkèrè níyànjú torí bá wà láyé nígbà tí Babangida ń ṣe olórí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ológun àmọ́ orú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé a sọ pé báyìí ni mo fẹ́ lọ ìgbà dẹ̀ ló fẹ́ gbà a sọ pé iwájú la fẹ́ lọ ẹ̀yìn dẹ̀ ló fẹ́ dúró sí a ní ìgbàdàn àjòkó sí o ó dẹ̀ ti rìn so irú ìwà yẹn téèyàn bá adẹ̀rẹ̀ tó bá dẹ̀ gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ ní bá ṣeré lóòótọ́ ṣùgbọ́n gbà míì tó bá bẹ́ẹ̀ ni tó fún ẹ nípò ṣeré lánàá á gún ọ lónìí ni ó máa gún ẹ lọ́bẹ̀ẹ́ lè nìyẹn so ó bẹ́tà ó mọ̀ pé lágbájá ìkó ló fún mi lánàá a máa ṣeré lóòótọ́ ṣùgbọ́n a níjọ jókòó dípò pé màmá ní o máa ráyè fún mi gún mi lọ́bẹ àbí kò mọ̀ mọ́ mi lórí. àwọn kan ní irú àpéjọpọ̀ tó wáyé yẹn wọ́n ní kò tiẹ̀ yẹ kí irú ẹ̀ wáyé kò yẹ kí pàápàá àwọn ọmọ Yorùbá torí tàbá ní àwògbà yẹn MK Abiola ìran Yorùbá ìran apá South ń bí wọ́n lò ní ìbò yẹn bọ́ sí wọ́n ní wọ́n tún wá ń lọ gbogbo wọn tún ń pàtẹ́wọ́ kódà wọ́n tún ń fowó ṣe àtìlẹ́yìn wọ́n ló jọ ohun tó dójú tì ní wọ́n ní kò yẹ kúrò ẹ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́. ó ṣe ní láàánú wípé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn kan láwọn fẹ́ kú fólóṣèlú tàbí àwọn kan fẹ́ pé olórí kan lélẹ́yìí máa kú o máa ṣe kíní kan nítorí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń jẹ́ yẹn ó fi wọ̀n tẹ́wárí PDP wà ń bẹ̀ APC wà ń bẹ̀ Labour gbogbo wọn àti àwọn ọ̀jọ̀gbọ́n tí ológun Babangida tó ń lékè àdúgbò igbákejì ààrẹ àná Professor Yemi Ọ̀ṣínbàjò wọ́n sọ̀rọ̀ kan jọ yẹn bó tó gbé àwọn náà ló review ìwé yẹn àwọn náà ni wọ́n pàtó wọ́n sọ̀rọ̀ lórí wọ́n sọ̀rọ̀ pé bí àwàdà ló jọ ẹni tó bá ní làákàyè á mọ̀ pé Babangida ṣe lé ẹ̀kọ́ máa bá ṣe ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ìní èyí ṣe pé ó yẹ kó máa jókòó láwùjọ torí pé confession ní gbogbo àwọn nǹkan tí ó ń sọ yẹn wípé ó admittance of guilt ni ó dẹ̀ ti ń confess ó ń sọ̀rọ̀ bàbá Ọ̀ṣínbàjò wa ń sọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni tó ń gbógun tì í àtòun ọmọ àjọ ń jókòó wọ́n ń pè ní the tormentor is now and the tormentee as now sitting together. àwọn bẹ̀rẹ̀ sí lẹ́yìn jẹ́ àwọn ọmọ Nàìjíríà torí wọ́n pé ọmọ bìí pé kìíní nǹkan tí Professor Yemi Ọ̀ṣínbàjò sọ yìí ọ̀rọ̀ ní torí pé kí ni ẹni yóò fẹ́rẹ̀ fún àwọn ẹni yìí tó bá pé Tinubu ti kú nígbà yẹn kọ́ ṣé Tinubu máa di ààrẹ lónìí ni Babangida lòun jókòó ó invite ààrẹ wá kọjọ jókòó jáde Tinubu ti kú Tinubu ò lè di ààrẹ ní èní so irú eléyìí ló ń gẹ́gẹ́ bí òní by today àwọn tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ilé ẹ̀kọ́ ti máa pè Babangida lọ sílé ẹjọ́ ó kéré jù ẹ̀kọ́ ti ní ẹjọ́ bíi 1000 láti jẹ́ kọ́ máa lọ sílé ẹjọ́ kọ́ máa ṣe oríṣiríṣi ṣùgbọ́n àwọn èèyàn wá ń pàtẹ́wọ́ Dangote tó máa dìde bàbá kí ni ìdílé mi ṣe lẹ̀ ó ní ìtumọ̀ o 6 billion kẹ̀ 8 billion lọ́tọ̀ Dangote so BUA ìyẹn mú 5 billion lẹ̀ àwọn kan náà ṣe aṣoṣooṣo kí ló dẹ̀ ṣẹlẹ̀
Babangida ló fún wọn ní oil block ibi tó ti ń wa epo, ó fún Dangote, ó fún àwọn bua, ó pẹ̀lú nǹkan táwọn yẹn fi ní owó lọ́wọ́ dòní. So èrè iṣẹ́ tó ṣe fún wọn làwọn yẹn wá ń san. Tó bá gbọ́ ọmọ Nàìjíríà lọ́ní kan dáwó jọ fún wọn ní bẹ́ẹ̀ ní tọ̀tẹ̀ ní dìde wọ́n ní ó máa pa òwò àwọn lára. Ṣùgbọ́n nítorí pé ibi tán ti máa jẹ àwọn náà tí wọ́n gòkè ẹ ká ṣèso síbẹ̀ tó máa mú wá lọ́jọ́ ọ̀la. Oh God, tó bá di pé ẹni dẹ̀ tún di ààrẹ ó ṣeéṣe káwọn arábì tuntun mọ̀ ibi tí kìíní ń lọ rẹ̀ kí wọ́n tó lè gbé 8 billion lẹ̀ ẹgbẹ́ tó bá dẹ̀ tún yá wọn màá tún máa fi kún un ṣùgbọ́n gbádà ìlú máa ṣe díẹ̀díẹ̀. Wọ́n ti mọ ibi tí àwọn kan lọ pé ọ̀tọ̀ wọ́n dẹ̀ ti gbàgbé pé Ọlọ́run ló ní ẹ̀mí èèyàn. Ó lè di ọ̀la kó sọ pé yá fún mi, o ò lè sọ pé Ọlọ́run mi ò mú fún ẹ. Wọ́n ti gbàgbé pé IBB bàbá wa lórí ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé àgbàlagbà ni wọ́n, Ibrahim Badamasi Babangida, wọ́n lè má parí ọdún yìí lórí ilẹ̀ ìpẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ti ń bá wọn ronú nǹkan míì síbẹ̀ tí máa dáwó jọ fún wọn. Owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí ààrẹ àná, gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè àná ní budget Nàìjíríà kí kò kéré. Kì í ṣe owó kékeré, ó ń lọ bí 10 billion wọ́n máa fi bọ́ àwọn tó jẹ́ àwọn olórí orílẹ̀-èdè àná nínú budget tó wà lẹ́yìn. Kì í ṣe budget, kì í ṣe orílẹ̀-èdè ní o tànà fáwọn ọmọdé wà lára wọn tó wà nínú Council of State tí wọ́n jọ ń jókòó, àwọn ààrẹ àná onígbàdé tó jọ ń ṣe tó máa jọ jókòó, àwọn olórí orílẹ̀-èdè àná kì í ṣe ààrẹ àná, olórí orílẹ̀-èdè àná bóyá ológun tàbí tàdìbò yìí tó jọ ń jókòó tó wà lọ́wọ́. Ṣùgbọ́n nítorí pé wọ́n ní èrògbà pé bíbà yìí mo ń lọ, ṣùgbọ́n ẹ má wọrí. Nígbà tí June 12 yẹn náà mo rántí ní 1992 ayé kéré dáadáa, mo wà ní àwọn tó ṣe ń campaign tán lọ gẹ́gẹ́ bí ọmọ kékeré ní Òṣòdì Ìsọlọ̀ àdúgbò wa tá a máa ń tẹ̀lé àwọn kíní àkèrè Hope 93 Hope nìkan à ń sọ fadapata pótópótó. Ipe ó fi Ọlọ́run ṣẹ̀rí ìyẹn Babangida, ó lásìkò tóun ti fẹ́ lọ ti tó òun dẹ̀ máa gbéjọba yìí lẹ̀. 1991 ló ti ṣe yẹn kó tó di pé wọ́n á dá ẹgbẹ́ méjèèjì yẹn lẹ̀, SDP àti NRC, National Republican Congress àti Social Democratic Party tó fi dá sílẹ̀. Nígbà yẹn kọ́ máa ṣe lọ ẹgbẹ́ méjèèjì yẹn o kò sí nǹkan tó máa ṣe pé òun náà máa gbéjọba lẹ̀. Ṣé ẹni tó sọrú ẹ̀ wọ́n ti mọrú ìwà tó hù ìgbẹ̀ngbẹ̀yìn wọ́n ti ṣe gbọ́n gbébọn sí lọ́rùn kó tó da ìbò yẹn nù. Ìbò tó dẹ̀ dára jù àṣírú ẹ̀rí Nàìjíríà ìbò tó ní ẹgbẹ́ mi wọ́n á ti lẹ pósítà ẹgbẹ́ NRC rèé wọ́n á ti gbé kíní àpótí síwájú ẹ̀bẹ̀ wọ́n á ti lẹ pósítà ẹgbẹ́ tó wà níbẹ̀ SDP rèé wọ́n á ti gbé àpótí síbẹ̀. Ẹ̀yin tẹ́ wá fẹ́ dìbò ẹ dúró síwájú ìkọ̀ọ̀kan ẹ má tó ní ṣe pé bóyá bóorí nínú gbòòrò mi dẹ́mọ mọ́ wa dẹ́mọ kọ́ o eléyìí gbangbala ṣáńtà ni ẹgbẹ́ tó o fẹ́ dìbò fún gbòòyè ló mọ̀ pé gbogbo ayé ló máa rí ẹ tó o bá ti gbowó lọ́wọ́ eléyìí ó mọ̀ pé o fẹ́ para ẹ̀ nìyẹn ibi tó fẹ́ dìbò sí wà á dúró síbẹ̀ wọ́n dẹ̀ dúró àwọn dẹ̀ dúró sí SDP. Even ní Kánò tí Bashir tó fà tó ti jáde wá tẹ́gbẹ́ ẹni tó ń takò Abíọ́lá wọ́n nàpa síbẹ̀ ni nítorí pé àwọn èèyàn tẹ̀lé Abíọ́lá. Kí lẹ̀ ló ṣẹlẹ̀ nígbà yẹn? Abíọ́lá sọ̀rọ̀ tọkàntọkàn ó sọ gbogbo nǹkan tó wà nínú ẹ̀ pé báyìí ni mo ṣe fẹ́ ṣe kíní yìí báyìí ló ṣe jẹ́ kó rí ó dẹ̀ máa rí báyìí tí má ti débẹ̀ láàrin oṣù báyìí nǹkan báyìí ló ti máa ṣẹlẹ̀ ní Nàìjíríà láàrin oṣù báyìí ẹ ló máa gbọ́rú ẹ̀ tó ti mọ̀ pé eléyìí kì í ṣe kókò ń sọ̀rọ̀ lórí ahọ́n. Ó tún wá ń ṣe é débi pé gbogbo ilé iṣẹ́ tábíọ́lá ní Nàìjíríà gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ sí láti dorí oyè wọ́n ti bẹ̀rẹ̀ sí gé gbogbo nǹkan wọn wálẹ̀ ìyá kí nǹkan máa dẹrùn kọ́ bẹ̀rẹ̀ sí dẹrùn. Mo rántí nígbà náà bàbá tèmi ó ti kú nígbà yẹn 1989 dáàdì tèmi ti kú ṣùgbọ́n
ìyá mi ó wà nínú iṣẹ́ ìjọba Federal Ministry of Education Inspectorate Department náà wà ní táìmì yẹn wọ́n fẹ́ ra mọ́tò ìgbà yẹn wọ́n ń ta mọ́tò ní 9,000 can imagine mọ́tò 9,000 ṣé o tó ṣe bẹ́ẹ̀ sìn wọ́n gbé mọ́tò yẹn sí 4,500 kò dẹ̀ ń ṣètò fún ọ tuntun máa jẹ́ o tuntun wọ́n gbé sí 4,500 50% lórí rẹ̀ ní táìmù ìbò yẹn mọ́tò 9,000 4,500 wow 50% ti kúrò lórí ẹ̀ ọgbẹ́ méjì náà ni nítorí pé Abíọ́lá ń bọ̀ gbogbo àwọn tó ń kó ọrọ̀ ajé wọlé ó ti sọ gbogbo báyìí ló ṣe ń lọ ẹ̀yìn International Monetary Fund pé owó àgbo lọ yín mọ́ ó gbẹ̀ ló ń sọ ó lẹ́yìn gan lẹ́ ń kó bá wa àgbo World Bank nílò owó yín mọ́ bá ṣe máa rówó wa rèé bá ṣe máa rówó rèé bá ṣe máa rówó rèé gbogbo wọn ló tún àwọ̀ yìí ti kó wa làbá wa gbogbo àwọn ọrọ̀ ajé táwọn ti kówó lé lórí tó ti wọ́n jù ó gbèsè ya wálẹ̀ wọn kò ilé yìí ó fẹ́ ṣe òótọ́ ṣùgbọ́n òun tún máa sígbà tó máa sọ̀rọ̀ nínú ìwé yẹn tó máa parí ẹ̀ wọ́n ní òkè kí ló dé tó fi ṣe tó fẹ́ ṣe ó ní ẹni torí kí àlàáfíà lè wà ṣé Abíọ́lá wà àlàáfíà wà ní. so ìyẹn tí mo fi ṣe tí Abíọ́lá bá di ààrẹ ní òní Nàìjíríà ní àlàáfíà ni ó túmọ̀ sí pé ìdàkejì lòun fẹ́ ìdàkejì lòun fẹ́ nígbà tí ìyẹn ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ iye ẹ̀mí tó lọ sí nígbà tí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ àmọ́ iye àwọn èèyàn náà pa ń pàkópa nǹkan tó ń dẹ̀ ń fẹ́ nìyẹn. gbáǹkọ̀gbù rèé o eléyìí tún gbẹnu tán kódà ibi tọ́pọ̀ ronú lọ ó ní bàbá ni wọ́n ti mú ọ̀rọ̀ jáde yìí ìyẹn Barrister Yomi Solanke níbi tọ́rọ̀ wá dé gangan kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn èèyàn ní ṣókí ká máa ṣe lọ. àmọ̀ràn mi fún àwọn èèyàn wa ò ní pé ká má tẹ̀lẹ́nu ẹ wo nǹkan tí ẹnikẹ́ni bá ti ń ṣe tẹ́lẹ̀ rí tó bá sọ pé òun fẹ́ ṣe léèní ẹ wo nǹkan tó ti ṣe lánàá kan tó máa gbàgbọ́ gbọ́ lónìí àti pé a tún gbọ́dọ̀ máa dára dé àwọn èèyàn jù Ọlọ́run ni ká fọkàn sí lọ́dọ̀ ẹ̀ pàápàá jùlọ àjẹ́bẹ̀ èèyàn máa ní ìjákulẹ̀ tẹ́ pé ẹ̀mí ẹ̀gan ò ní lè ọkàn kò ní kúrò lọ́kàn ẹ̀ lásìkò tọkàn bá dẹ̀ ti ń bàjẹ́ tó bá ti ń nípò òru ọkàn àwọn àrùn oríṣiríṣi á bẹ̀rẹ̀ sí wọlé wá ẹ jẹ́ kí a fọkàn sọ́dọ̀ Ọlọ́run ká má gbẹ́kẹ̀lé wa sínú èèyàn Ọlọ́run ni ká gbẹ́kẹ̀lé ká dẹ̀ rí pé gbogbo ìgbà à ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. ọ̀rọ̀ tẹ́tí ẹ̀ sọ yìí nípa mímọ̀ àwọn afọkàntán èèyàn ó ní ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tí mo gbọ́ láti ẹnu MKO Abiola bàbá MKO Abiola wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àwọn àti Ibrahim Badamasi Babangida wọ́n ní ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn. bẹ́ẹ̀ni wọ́n ní kódà kan wo inú ilé àwọn wọ́n sọ fún dèyìn ẹbẹ pé fọ́tò rẹ̀ ló pọ̀ ìdókùn bẹ̀ nínú ilé àwọn ẹni ọ̀hún wá ní tọ̀ ó dà. ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ ṣeun o Barrister Yomi Solanke ẹ ṣeun o àmọrírì yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ẹ má gbàgbé Alani ṣèǹgé orin wọn. wọ́n gbé jáde tí wọ́n pè ní ojúlọ̀rọ̀ wa orin ìfẹ́ ní orí mò ń gbọ́ ní mọ́tò bí mo wà ní Ṣẹ́gun jẹ́ gbádùn ẹ̀ lọ sórí YouTube Alani 19Gay kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wò ó kẹ́ ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ share ẹ. ẹ máa wò ó kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì o lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ́. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isna Domes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isna ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́
nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó, ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jalè. ẹ máa bá wa wo Bembeyeke TV. tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.